Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Torí pé lórí ìṣòro ènìyàn lórí àánú gbà. Mo dúpẹ́ pé mo rí àánú gbà.
màmá. Lórí wa kó yà jẹ́ ní tọmọdé wọn tọmọdáyà. Ẹ̀sìn máa kó jà ń kó mi láàárọ̀ ìyá àdúrà.
Àwọn tí wọ́n dé nígbà tó tún pa wọ́n bẹ̀rù oríta ìjagun. Ẹni tí ò gbé wọn lọ́wọ́. Táwọn ìgbẹ́ òníra ìjagun tó fún ní ìkàkọ́ bí lọ́wọ́ tẹ̀wọ́ sí ìfira. Ẹni bẹ́ẹ̀ ni ó ti rẹ̀ ni. Ilé sẹ́gun lọ́sẹ̀ àti ọ̀gbọ́n rẹ̀. Ẹ má jà gbàgbé o, ogun láyé. Ogun láyé, káwọn náà ní ọjà ìṣọ́kùnrin àwọn ọmọ kékeré mọ̀ bá wọn ní ọmọ ọdún ọmọ láyé ẹja kátà ogun láyé ìjọba ogun láyé ogun láyé ogun ni mo máa sọ tèmi fún yín àárẹ̀ ní mo rí gbà nítorí lè sọ fún ọlọ́run ọjọ́ òkò mi lágbára ọjọ́ òkò mi lágbára agbára tí bá yóò dé náà agbára tí wọ́n fi jẹ́ ẹ̀sẹ̀ agbára tí wọ́n fi dìbò dé agbára tí wọ́n fi dé gbogbo ẹ̀sìn nínú ọjà pọ̀ nínú gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ogun ayé ogun èyí ogun nínú ogun ní ogun ní ogun tẹ̀gbẹ́tàbúrò ogun ẹnu sẹ́ ogun ẹnu òwò ọjà pọ̀ nínú gbogbo agbára tó fi jẹ́ lọ́rùn ogun tó ní gbogbo ọmọ dúró.
agbára tí wọ́n fi rìn àjò ṣe. Lórúkọ Jésù àmì ìṣòro. Ẹ̀fọ́ àwọn àmì ìṣòro. Ẹlẹ́ta àmì ìṣòro. Ìṣẹ̀lẹ̀ lákàtà lè ní òní. Ẹni bàbá ti gbàgbọ́ ni. Ọmọ ilẹ̀ ọkùnrin tí ìyá ọdún kú. Àbíkẹ́ ìyá yìí. Máa ń tẹ́tọ́ máa ń kó ọjà wọlé ìmọ̀ sí ẹ̀. Ìjọba ọjọ́ ìjọba ọmọ ẹ̀ ẹ̀rọ ọ̀gá lọ́sí. Orí rẹ̀ lọ́kọ́. Láti jẹ ẹ̀rọ bí ìdààmú ló ṣe kí èyí jẹun. Àwọn ẹni ẹ̀ka àdúrà. Bàbá mi ṣe ẹni tá akẹ́kọ̀ọ́ rẹ̀ lónìí. Ẹ̀fà náà ní sọ. Mo ṣe ní ìlú. Kí ni mi ṣe? Wọ́n ti ní káàkiri ní. Ẹ ń jẹ́ ramúramù. Lórúkọ Jésù kò ní gbé àrùn. Lórúkọ Jésù kò ní gbé àrùn. Lórúkọ Jésù kò ní gbé nínú. Lórúkọ Jésù kò ní gbé wa. Kò ní gbé àwọn ọmọ wa. Kò ní gbé wọn ni. Kò ní gbé yẹn ni. Ẹ̀sùn Ọlọ́run àlọ́tí gbogbo náà ní ẹ̀sùn Ọlọ́run wá. Ayé agbára. Tí àdìgbò ní àwọn ọmọ mi. Kí n kò ní sùkúrú lónìí mọ́. Ní wá o. Ní bá wò ní sùkúrú lónìí. Ní kò ní sùkúrú lọ́wọ́ bí ayá. Ní bá wò ó yá bá ń bí wọ̀ wọ́n bí wò ní ètò ọkọ̀ bí àdúrà.
Jòhánù kìíní orí karùn-ún ẹsẹ̀ kọkànlá sí kẹtàlá. Ó sì dá wọn lóhùn wípé ẹni tí ó mú mi lára dá, òun ni ó wí fún mi pé gbé àgbèjì rẹ kí o sì máa rìn. Nígbà náà ni wọ́n bi léèrè wípé ọkùnrin wo ni ẹni tí ó wí fún ọ pé gbé àgbèjì rẹ kí o sì máa rìn. Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí í ṣe, nítorí Jésù kúrò níbẹ̀, nítorí àwọn ènìyàn tó pọ̀ wà níbẹ̀. Ẹsẹ̀ kẹtàlá fún àtẹnumọ́. Ẹni tí a mú lára dá náà kò sì mọ ẹni tí í ṣe, nítorí Jésù kúrò níbẹ̀, nítorí àwọn ènìyàn tó pọ̀ wà níbẹ̀ tí ó bá dé kòkò kíkà. Jòhánù orí kẹrin ẹsẹ̀ karùn-ún. Jòhánù kìíní orí karùn-ún ẹsẹ̀ kọkànlá sí kẹtàlá. Ẹ̀rí náà sì yí èyí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun, ìyè tí ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá ní ọmọ, ó ní ìyè. Ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Ẹsẹ̀ kẹtàlá ní àbúdámù. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun, àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́ fún àtẹnumọ́. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín, àní sí ẹ̀yin tí ó gba orúkọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun, àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ó bá kí ó kù nígbà tí ó bá rẹ̀. Àkókò tó gbòòrò jùlọ, oníní ìsinmi kéèkì nínú oṣù kẹrin ọdún tí a wà nínú rẹ̀. Àgbà aládùúgbò pé ayọ̀ tí àdájọ́ bá kù lájà. Akí àkóso òní, olúwa yóò bá ọkùnrin ọkùnrin àpàdé. Akí àwọn olùtọ́jú ilé Ọlọ́run àti àyíká rẹ̀, olúwa yóò sọ abárí ìdọ̀tí. Akí àwọn ìran ìlú fún ẹ̀rọ amúnáwá, olúwa yóò kò fún yín ní ọ̀pọ̀lọpọ̀. Àwọn tí a ní fún ayé lọ́sẹ̀ yìí wò. Wọ́n fi ọjọ́ ajé ìpàdé àdúrà fi ọ̀nà ẹgbẹ́ olúwa lọ́wọ́ ní àwọn márùn-ún àgbègbè. Bákan náà, tí ìṣe ọjọ́ ìṣẹ́gun títí di tọ́ ìṣe ọjọ́ bọ̀. Ìpàdé àdúrà òwúrọ̀ ní aago márùn-ún àgbègbè. Wọ́n ìṣe ọjọ́ ìpàdé àdúrà àti àwọn tí ń ṣe ìdáṣẹ́ àgbègbè wa ní bẹ́ẹ̀ ní aago mẹ́sàn-án òwúrọ̀ títí di méjìlá ọ̀sán. Tọ́ ìṣe ọjọ́ bọ̀, ìpàdé àwọn aláboyún àti àwọn oníbùsùn ní aago márùn-ún ìrọ̀lẹ́. Friday ọjọ́ ẹtì, ìpàdé ẹgbẹ́ obìnrin oníyìnbó ní aago mẹ́rin ọ̀sán. Saturday ọjọ́ àbámẹ́ta, ìpàdé ẹgbẹ́ akọrin ní aago márùn-ún ìrọ̀lẹ́. Àríkẹ́tà yìí bẹ̀rẹ̀ láti ọwọ́ Mrs. Abídé Afọlábí. Àwọn ìdílé Mr. and Mrs. Afọlábí fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àgbà tí ó mú kí ọjọ́ ayẹyẹ tí a dá kó ṣeé ṣe. Gbogbo àwọn tí wọ́n wá ni wọ́n padà sí ibùgbé wọn ní ayọ̀ àti àlàáfíà. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìjọ Orísun Ayọ̀ fún ìgbárùkù ti ìnáwó ìnára ẹnìkọ̀ọ̀kan. A gbà ládùúrà pé gbogbo ayọ̀ báyìí ni yóò kárí ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n fi 2,000 naira sínú àpò ìdílé tí àdúrà tó lára lè ṣe. Ìdílé màmá wa tó
ìgbàlódé. Èyí ni àkọsílẹ̀ bí a ti jọ́sìn ní ọ̀sẹ̀ tó kọjá. Apá ọkùnrin 15 ti ṣe mẹ́ẹ̀ẹ́dógún. Àgọ́ obìnrin 20 ti ṣe mọ́kàndínlógún. Ọmọdékùnrin 16 ti ṣe mẹ́rìndínlógún. Ọmọdébìnrin 40 ti ṣe mẹ́ta tí àrùn gbogbo ẹ̀ sì jẹ́ 64 ti ṣe mẹ́rìndínlọ́gọ́ta. Tí òmíràn bá kù, àwọn àtúntò alẹ́ àti agbára kù sí i. Orúkọ Jésù. Ọjọ́ ti gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ ti pẹ̀lú ọyẹ́ dára fún wa. Ẹ̀yin abẹ́ nínú ẹ̀sẹ̀gbọ́nà ọyẹ́ ìlú ọyẹ́ dára fún wa. Gbogbo àpò àti iṣẹ́ ìgbésẹ̀ ti fẹ́ fún nínú òun náà láti fi fún ẹ̀yìn ọdún ọyẹ́ yá sí nínú ọyẹ́ dára fún wa. Gbogbo rẹ̀ kó bá rà láti fi ṣe láti fi ṣe
ọpẹ́ wa bàbá ẹ gba ẹ̀yìn wa ìyàwó àkókò ìgbẹ́ ẹ̀yọ́ lọ́wọ́ àlàyé ọ̀pọ̀ ẹ̀ bá wa yà bàbá lọ́wọ́ tó dàpọ̀ mẹ́sẹ̀ ní olùkọ́ ìpínlẹ̀ àkọ́dá owó èmi ẹ̀jẹ̀ tó wúlò olùwà gbogbo ọkàn tó sálẹ̀ ìlú ẹ̀ báyìí olùwà àdúgbò ẹgbẹ́ ìtìkọ́ Jésù Kristi olùwà wa. Agbára
Jésù. Àwọn ọmọ wa Abigail Ìfọlábí ní àbẹ̀dúpẹ́ ohun tí Ọlọ́run ṣe nínú tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá. Lórúkọ Jésù, ọ̀pọ̀ ọ̀rọ̀ yóò tẹ̀ ọ́ bà.
Gbogbo àwọn ọmọ tẹ́ ẹ bá wáyé náà wọ́n mọ̀ rẹ̀ nílẹ̀ fún wa. Lórúkọ Jésù àwọn ọmọ yóò mọ̀ rẹ̀ nílẹ̀. Lórúkọ Jésù àwọn ọmọ yóò mọ̀ rẹ̀ nílẹ̀. Èyí kò ní jí bàjẹ́. Ẹnikẹ́ni kò ní jọ sọ bàjẹ́. Bàbá dá ìró náà pé tó kù ní àná àwọn ọmọ yóò ṣojú ẹ̀ lọ́wọ́. Ìdílé náà kò ní dààmú. Ìgbàdúrà gbogbo yín lórúkọ Jésù ayọ̀ àwọn ọmọ yín yóò dé. Lórúkọ Jésù wọn àti pẹ̀lú ní ìlú ẹlẹ́nu òní tàbí àti nínú òní sí mo kí Ọlọ́run mo kí ìjòlísun ayọ̀ ẹsẹ̀ mo dúpẹ́ ẹkú ebi ẹkú bẹ́ẹ̀ ti gbà mí bí mo ṣe rí ẹsẹ̀ ìjọ́nà òní bàjẹ́ o ilé pọ̀ kò ní dààmú ẹsẹ̀ mo dúpẹ́ o ìjòlísun ayọ̀ mo yí bọ̀ mo yí bọ̀ ó sí o Ọlọ́run ṣé o Ọlọ́run ṣé ọlọ́jọ́ ní kọ̀ọ̀kan tí ìlé máa dá lọ ó tún fún mi lẹ́kùn mo gbé gbogbo yín mo kí gbogbo yín ẹ ṣé o ẹ̀yin náà rà ló gbà ẹ̀ ní dààmú ẹ̀ ní dòkó mo yin Ọlọ́run orísun ayọ̀ mo kí gbogbo yín ẹsẹ̀ mo dúpẹ́ o ẹsẹ̀ o ẹ̀yìnra nílẹ̀ yíra nílẹ̀ ìbá máa yíra nílẹ̀ kóró fún ìrẹ́ òkúra ìbá máa yíra nílẹ̀ yíra nílẹ̀ yíra nílẹ̀ ìbá máa yíra nílẹ̀ kóró fún ìrẹ́ òkúra. Hallelujah. Orúkọ Jésù ló dára fún wa. Ẹ jẹ́ ká gbé bílẹ̀ ìgbà ká lọ sí ìta Áfíríkà lẹ́sìn yẹn, a fẹ́ lọ nínú ọ̀rọ̀ lọ́rùn. Jòhánù kẹ́lẹ́ orí karùn-ún láti ẹsẹ̀ kọkànlá dé ìkẹtàlá. Jòhánù kẹ́lẹ́ kí ṣe ìrẹ́lẹ̀ jù. Jòhánù kẹ́lẹ́ ṣáàtì aláàtìjẹ gbàgbé. Ẹ̀rí náà sì lè rí pé Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀kun. Ìyè yìí sì ń bẹ nínú ọmọ rẹ̀. Ẹni tí ó bá ní ọmọ, ó ní ìyè. Ẹni tí kò bá sì ní ọmọ Ọlọ́run kò ní ìyè. Nǹkan wọ̀nyí ni mo kọ̀wé rẹ̀ sí yín. Àní sí ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́, kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ẹ̀yin ní ìyè àìnípẹ̀kun. Àní fún ẹ̀yin tí ó gba orúkọ ọmọ Ọlọ́run gbọ́. Hallelujah. Àkòrí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí, ìyè Ọlọ́run. Ìyè Ọlọ́run. Ẹ̀dí fi ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ní orúkọ Jésù. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Jésù gba ìyè wa. Adúgbò kọlù ọ̀fẹ́ tó fún wa láti rí ìsinmi ìtọ́jú ọ̀tún ní. Adé òkú ọlọ́gbàdà sí ọ̀dọ̀ rẹ, Ọlọ́run gbọ́ ọpẹ́ o. Ògo ni fún orúkọ rẹ̀. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ̀, Ọlọ́run sọ̀rọ̀ jáde. Ìyè Ọlọ́run. Jésù ìwọ ni ìyè náà, ọyá mo gbàdúrà. Gbogbo ọkàn tó wà níbí lónìí, oore ọ̀fẹ́ láti lè ní ìyè yẹn, Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ fún yín.
fún orúkọ Olúwa. Adúpẹ́ nítorí ẹ̀sìn lọ. Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìyì Ọlọ́run. Táà bá sọ nípa ìlú, ṣáájú mo fẹ́ sọ nínú ọbẹ̀ sàkàdé àwọn àṣọkókò kan. Tí o bá lẹ́sìn, tí o sì ń gbàdúrà, tí o kò ní ìyè, ó lọ sínú òkùnkùn àti iná. Ẹgbọ́, tí o bá lẹ́sìn, tí o ń gbàdúrà, tí o ní ìyè, orúkọ Jésù àbí lọ sínú òkùnkùn àti iná. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìyè Ọlọ́run. Bẹ̀tí tó lọ padà sílẹ̀ ní mo fẹ́ kọ́kọ́ lọ sínú tara. Tí a bá sọ nípa ìyè, mo jẹ́ ọmọ àgbẹ̀ oníkòkó àtòjì. Ẹgbẹ́ níjẹ̀jọ tí mo tún lùsì ara mi mo ní ìkòkò náà bí wá sí ìjì ló jẹ ìwé wá sókè wá sọ. Sọ mo jẹ́ ọmọ àgbẹ̀ oníkòkó àtòjì bẹ́ẹ̀ sí ní ìrírí àwọn àkàtà ń pè ní ìlú ilẹ̀ rẹ̀. Sọ ìgbà tí mo bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rẹ̀sẹ̀ tí mo ti graduation tí mo ọ̀kan nínú àwọn tá a jọ la ilé ẹ̀kọ́ kọjá ojú ọba ló wà. Ojú ọba ló ti bẹ̀rẹ̀ sẹ́ẹ̀rẹ̀sẹ̀ náà ló ti ti sẹ́ẹ̀rẹ̀sẹ̀. Tí mo ń kọjá lọ sílẹ̀ ni mo tó mọ bí wọ́n ń tẹ́kì ẹ̀fà. Mo tó mọ bí wọ́n bá fẹ́ wọ ẹ̀ já ẹ̀fà lẹ́nu wọn máa ń jà. Mi ìmọ̀ bá ṣe máa ń já ẹ̀fà. Ṣùgbọ́n orí pé sáìsì tó wà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dàgbò sẹ́yìn tó tó tún ìgboro ní lálùbọ̀ ọ̀rá wọ́n á gbin ẹ̀fà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn nǹkan tá a lè lọ́dọ̀ wá wá gbin iṣu. So tábà gbin iṣu yẹn, wọ́n ní iṣu yẹn á kọ́kọ́ kú náà. So bẹ́yà títí nínú iṣu yẹn láwọn èwú jáde. So èwú tó jáde yẹn lájẹ́ kí iṣu yẹn ó padà sí nǹkan tí á ti gbé àká àwa máa wà. Wọ́n sọ pé mi ò ní ìrírí ìgbà tí mo délé nínú sẹ́ẹ̀rẹ̀sẹ̀ káàkiri lórí ní àwọn ẹ̀rí yẹn. Mo wá padà sínú ìyè Ọlọ́run. Nígbà tí àlàyé mi sọ pé tí o bá lẹ́sìn, tí o gbàdúrà, tí o kò ní ìyè, ó lọ sínú òkùnkùn àti iná. Yẹn ní pé ọ̀pọ̀lọpọ̀ lónìí, wọ́n gbé ẹ̀sìn lérí. Ọ̀pọ̀lọpọ̀ lónìí, ẹ̀sìn la mọ̀ wọ́n mọ̀, ṣùgbọ́n wọn ò ní Kristi. Kò sí Jésù nínú ayé wọn. Ọlọ́run pè mí nígbà kan yẹn lọ́pàdé o. Ọlọ́run pè mí. Ìyẹn kọ́ ni ọ̀nà àbájọ àti lọ́run. Ìpè kọ́lọ́fẹ́ gbé wa lọ́run. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n lọ sí ẹ̀rọ sẹ́wọ̀n máa ń sọ. Bákan jùlọ láwọn ibi tí mo là kọjá tí mo ti ṣe Sunday school láyé ìgbà kan ní. Tó màá ní èmi tí mo ń kọ́ yín àtẹ̀mí tí mo ń kọ́ àjọ máa káwọ́ pààyàn níwájú Ọlọ́run nígbà tó bá dọjọ́ yẹn. Kò sí àríwísí tàbí àkókò asán níwájú ẹnikẹ́ni. Ọ̀pọ̀lọpọ̀ ló ń jọ́sìn ṣùgbọ́n tí wọn kò ní ìyè. Mo lọ mínísítà níbi ìtàlẹ̀ ìfẹ́ àkórí ìwàásù mi. Mo sọ pé ìwà mímọ́ jẹ́ ìfẹ́, ìfẹ́ jẹ́ ìwà mímọ́. Bẹ̀rẹ̀ nínú ẹ̀kọ́ bá mú àwọn gbọ́dọ̀ jáde wípé àwọn ènìyàn ká ti fi ìwà mímọ́ sípò àwọn ènìyàn ká ti fi ẹ̀sìn sípò ìwà mímọ́. Ní ìsọ pé ká mọ̀ sí lọ́rùn òun ní ká mọ̀ sí òun ni o. Bẹ́ẹ̀ bá jẹ́ sí Ọlọ́run sàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ló ń jọ́sìn. Ṣùgbọ́n tí wọn kò ní ìyè. Jésù Olúwa ní ìyè. Ẹ bá mi lọ sínú fọ́tò ọ̀tá kà yẹn. Ẹ bá mi bẹ̀rẹ̀ láti máa bá ìyẹn. Ẹ rọra máa bá mi kà díẹ̀ lórúkọ Jésù ló dára fún wa. Fọ́tò yẹn bẹ́ẹ̀ ti parí ọwọ́ ẹ̀rọ kà bẹ̀rẹ̀. Láni ẹni tí ó tẹ̀gbọ́n ayé. Ó báyìí láti bẹ̀rẹ̀ sọ́ọ̀nì ẹlẹ́rìí. Ẹ̀rí náà sì ní èyí pé. Ẹ̀rí náà ní èyí pé. Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀. Ọlọ́run fún wa ní ìyè àìnípẹ̀ fún alẹ́lẹ́ ẹ̀sùn jẹ. Yẹn ní bẹ́ẹ̀ ẹ̀rí ìdánilójú. Ó ti fún wa ní ìyè àìnípẹ̀ fún. Ó ti lọ́dá Jésù yẹn fún wa. Ìyè yìí ló lè ràn wá lọ́wọ́. Táàbí lé nígbà àti ìpín. Nínú adágún iná ẹ̀sùn. Ìyè yìí sì bẹ nínú ọmọ rẹ̀. Ìyè yìí wà nínú ọmọ rẹ̀. Ìyẹn ti bẹ́ẹ̀ nínú Kristi láti fi ìyè yẹn sí. Lọ́jọ́ tí kọ́kọ́ jọ nínú ti ara. Bẹ́ẹ̀ a bá gbé iṣu yẹn á kọ́kọ́ kú ṣùgbọ́n tó máa mú kí iṣu yẹn ó jẹ. Inú ẹ̀ náà ló wà. Ẹ̀sùn. Ẹni tí ó bá ní ọmọ. Ẹni tó bá ti ní ọmọ. Ìyẹn ti kẹ́nikẹ́ni tó bá ti ní Kristi. Yẹ. Ó ní ìyè. Olórí ìyè ẹni sùn ìyè. Ẹnikẹ́ni tó bá ti ní ọmọ. Olórí ìyè. Abẹ́rẹ́ àgbẹ̀ tí kò là kọjá kí tó wọlé ẹ̀rọ. Ní 2008.
ìrẹsì ọlọ́run kan wá látẹ̀kọ́. Ó ní ìmùkàkùn máa tọ́jú yẹn. Ó wáyé nígbà náà wà lówódé. Bẹ̀rẹ̀ tá a kọ́ lówódé tá a kọ́ lọ sí sáì. Lè bàbá yẹn tó tún padà wá mọ̀nà. Sẹ́mínárì rẹ̀ dé sí. Àárọ̀ ìlú ọ̀sìn náà ṣẹ̀ṣẹ̀ wájú níbi tá a ti kúrò pẹ̀lú àkó lọ. Bẹ̀rẹ̀ bàbá yẹn dé. Wọ́n sọ nípa ìdí ọlọ́run. Láti ìrántí ọlọ́run yẹn dé. Wọ́n ní bàbá kọ́ ní chọ́ọ̀chì ní ìrántí ọlọ́run náà ti wáyé nígbà kan. Wọ́n lọ sọ ọdún mẹ́ta mẹ́rin tí ọ̀rẹ́ ti wá. Wọ́n tún padà. Wọ́n ní ọlọ́run rán àwọn sí wa. Ṣùgbọ́n wá gbọ́ o, ìwọ tó ń sọ ìwúfẹ́ tó ń kú bọ́ọ̀dù. Èrò ìbàdàn ọba gbọ́ iṣẹ́ tí ọlọ́run rán ara rí ọ̀tá lè wọ̀. Nígbà tó fún àkókò tí ìrántí ọlọ́run fẹ́ jíṣẹ́, ìrántí ọlọ́run